bí mo ṣe ń lọ yìí ọ̀nà gbọ̀ngàn lẹ́ ń wò yìí òun náà lọ já sí Ifẹ̀ ìjọba ìbílẹ̀ Ayédáadé ó wà lára Ọ̀ṣun West Senatorial tí a ní sẹ́nítọ̀ kan tó ń sojú ẹ̀ bákan náà àwọn náà ní aṣojú ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Ábùjá tó ń sojú wọn náà ń bẹ̀ ọ̀nà tí mo wá kọjú sí òun lọ̀nà tó lọ sí ọ̀nà Ìwó ẹ máa wọ́n ti ń ṣe é bọ̀ o èmi ò mọ irú ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ o bóyá Ìwó lọ́sẹ̀ bóyá ìjọba ìbílẹ̀ Ìwó lọ́sẹ̀ ni o bóyá ìjọba ìbílẹ̀ Ayédire lọ́sẹ̀ ni o torí pé ọ̀nà yìí gbogbo ibi tó kù sí tó bàjẹ́ sí ìjọba ìbílẹ̀ Ayédire àti ìjọba ìbílẹ̀ Ìwó ló kù sí ẹ lólùfẹ́ ojú ọmọ Yorùbá mo fẹ́ kẹ ẹ pọ́nà yọkùnrin ló ń bí báyìí ẹ jájọ lọ wo ibi tí ọ̀nà ti bàjẹ́ lọ́nà Ìwó Ayédire ọ̀nà gbọ̀ngàn la ti ń bọ̀ ìbáyìí ẹ rí i pé wọ́n ń ṣe ọ̀nà yìí bọ́dà tó ọ̀nà gbọ̀ngàn ọ̀nà tẹ́ ń wò yìí wọ́n ti bẹ̀rẹ̀ láyé àti ọdún 2015 wọ́n ti ń bá ọ̀nà tẹ́ ń wò yìí bọ̀ tó wá láti ọ̀nà gbọ̀ngàn tó wá láti gbọ̀ngàn tó fa ibi tó takú sí rè o kì í ṣe pa sílé láti fi takò ìjọba o ṣùgbọ́n à ń rọ ẹ̀yin ìjọba pé kí ló dé ní Ìwó Ayédire Ọláolúwa irú ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ ní Ayíwọlá ẹ dákun tó tọ́lọ́ ẹ̀wò orin o kọ́nà pélédú àkọ́sá láti bí báyìí ní ẹsẹ̀ á wà fi tọ́nà ń bàjẹ́ dé á wà máa fi ẹ̀yìn lọ torí ẹ̀rọ alùpùpù la gbé wá tá a fi ń tọ̀ lọ àwọn àjọ máa tọ̀ lọ àjọ máa wò ó bó ṣe rí lọ. àlàyé tá à ń ṣe bọ̀ látàárọ̀ gbogbo ẹ̀yin èèyàn káàkiri àgbáńlá ayé ṣẹ́ẹ́rí bí tá a wà yìí òun ni oríta mẹ́ta tó sọ̀nà Ìkiri Àpòmù tó so papọ̀ wá sọ́nà Ìwó ọ̀nà Ìkiri Àpòmù tó wá sọ́nà Ìwó lẹ̀ ń wó lọ́ọ̀gá táwọn èèyàn dúró sí lọ́dọ̀ sọ́nà Ìwó báyìí òun lẹ̀ ń wó tọ́lọ́ sọ́nà Ìwó yìí ṣé wá rí ọ̀nà tó wá láti gbọ̀ngàn tó ń yọ kùlùlù bọ̀ lẹ́ẹ̀kan tí wọ́n dá dúró ọ̀nà gbọ̀ngàn rèé o wọ́n ti ṣe é bọ̀ láti gbọ̀ngàn ibi tí wọ́n ti dá dúró la fi hàn lẹ́ẹ̀kan dá ẹ wá wù báyìí ní ìsìn wọ́n bẹ̀rẹ̀ ní ọdún 2015 ni wọ́n ti fi ọ̀nà ìbọ̀ ní tó wá sí ìpínlẹ̀ fi dá dúró níbi pé ó wá di kọ̀ǹbẹ̀ ní òye wa òun náà lẹ̀ ń wò yìí o ọ̀nà tẹ̀ ń wò òpópónà márosẹ̀ ni o òpópónà márosẹ̀ ni o alábẹ́ nípa ara bíríjì tí wọ́n ṣe ń gbà yẹn náà lélẹ́yìí ẹ wá wò ara àwọn afárá kéékèèké tí wọ́n ṣe òun lélẹ́yìí o lára àwọn tọ́jà ládùúgbò bẹ̀ náà ni wọ́n jókòó yìí o ẹ dákun ẹ bá a sọ sí nígbà tí wọ́n ń ṣe ọ̀nà yìí ara àwọn bíríjì kéékèèké tí wọ́n ṣe lélẹ́yìí àbí ara àwọn bíríjì tí wọ́n ṣe lélẹ́yìí láti gbà yẹn náà ti wá dá dúró máa tí wọn ò ṣe lọ mọ́ tẹ́ ẹ ti gbọ́ báyìí yẹn wà ara àwọn aládùúgbò náà rèé o ibi tẹ́ ẹ wá ń wò yìí ẹ dákun ẹ tó bí ọdún mélòó báyìí ní ìsìn tí ọ̀nà ẹ ti dúró báyìí. ó ti ń lọ bí 10 years o àbí jù bẹ́ẹ̀ lọ. bí 10 years náà ti dá dúró báyìí tí wọn ò ṣe lọ mọ́ tí ẹ gbọ́ báyìí ní ìsìn wọn ló ti tó bí ọdún 10 ní ẹ ti dá àpẹ yìí dúró tí wọn ò ṣe lọ mọ́ bí ọdún 10 ọlọ́ọ̀bà kọ́sà ẹ̀bẹ̀ olè iná wa lè bẹ̀jọba ìmọ̀ràn olè lè gbàjọba kán ṣàánú wa lórí ẹ̀. wọ́n ṣe náà ni àwọn bá wa ṣe náà ni kí àdúgbò lè bá dàgbàsókè ọlọ́ọ̀bà kó ṣàánú wa o. ṣe wá rí bí ọ̀nà ìṣe lọ yìí bá a ṣe ń tọ̀ lọ yìí ọ lọ forí sọ odò Ọ̀ṣun ẹ dákun yẹn mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jájọ máa wò lọ kó ṣe rí ilé ìbójúmu nígbà tẹ́ ń ṣe ọ̀nà bọ̀ láti ìjọba ìbílẹ̀ Ayédáadé tẹ́ wá sí dé abala ibì kan níjọba ìbílẹ̀ Ayédire tẹ́ wá dákẹ́ lókè Ọ̀ṣun tẹ́ wá dáwọ́ ẹ̀dùn láti gbà náà ẹ̀rí máa jẹ́ mi sunugún tá à ń ṣe yìí o ẹ rántí pé ẹ̀ ń ta lọ bálẹ̀ kan ó lójú tó ọdún 10 tí wọ́n ti dá ọ̀nà ìdúró tí wọn ò ṣe mọ́. ẹ dákun ṣe ó yẹ kó rí bẹ́ẹ̀ lélẹ̀ tá a sì ní aṣojú ilé ìgbìmọ̀ asòfin àgbà tí ń ṣojú ẹkùn ìwọ̀ oòrùn nípínlẹ̀ Ọ̀ṣun West Senatorial District bákan náà ní ẹni tó ń ṣojú ilé ìgbìmọ̀ tó ń ṣojú ìwọ̀ Ayédire Ọláolúwa nílé ìgbìmọ̀ asòfin kékeré ní Àbújá ẹni ẹ̀wù bí mo ṣe rí mo fẹ́ kẹ́ farabalẹ̀ ní o
ẹ̀rí máa jẹ́ mi sóre o ẹ wá lọ wo afárá tí wọ́n ṣe sí orí odò Ọ̀ṣun níbi ọdún 10 sẹ́yìn òun náà ni nígbà tí ìjọba odò Ọ̀ṣun Jonathan orí wà afárá bẹ́ẹ̀ tẹ̀ ń wò wọ́n ti ṣe láti ẹ wá lọ wo afárá náà tó fà á tó fi dàgbé ọdún 2015 ó ló di pé olóògbé General Muhammadu Buhari wọ́n gba ìjọba ni wọ́n ti ṣe afárá tẹ̀ ń wò yìí ọ̀nà tí a sọ pé wọ́n ń ṣe bọ̀ láti gbọ̀ngàn tí wọ́n ṣe dé bí wọ́n ṣe dé hùn afárá rẹ̀ jẹ́ sí lórí odò Ọ̀ṣun rèé o báfárá ẹ̀ ṣe wà ń bẹ̀ láti gbà náà rèé ní tọ́fà tọ́nà fi takú òye wa o ẹ dákun ẹ jẹ́ kí wọ́n rí odò Ọ̀ṣun orí odò Ọ̀ṣun láwa o orí afárá odò Ọ̀ṣun lẹ̀ ń wò yìí o afárá odò Ọ̀ṣun òun lẹ̀ ń wò yìí afárá odò Ọ̀ṣun lẹ̀ ń wò yìí láti 2015 ni wọ́n ti ṣe afárá tẹ̀ ń wò yìí náà ti ṣe síbẹ̀ afárá nìkan la rí ọ̀nà ọ̀jẹ̀ yìí ṣe lọ́mọ ìjọba wa bá wà nǹkan ṣe sí o ẹ kó rí odò Ọ̀ṣun láwà kẹ́ẹ̀rí bá mọ ẹ̀rí máa jẹ́ mẹ́tọ́ bẹ́tà sọ lára àpolongo ìdìbò tí wọ́n ṣe ní ọdún 2019 pé kí wọ́n dìbò òun rẹ̀ wá wò òun rẹ̀ o ẹ wá wo ní ẹ̀kọ́ lára àpolongo ẹ̀ tí ọ̀pá ọ̀nẹ́lẹ̀ ẹ̀rí ń bẹ lọ́rùn ẹ dákun ẹ̀yin ìjọba bá wà nǹkan ṣe sí o afárá ẹ̀ dúró dáa ṣùgbọ́n tó kù náà ní kẹ́ bá wa dá ọ̀nà kẹ́ bá wa dá ọ̀nà ìdí ìwò ẹni ìwà afárá láti 2015 ni wọ́n ti ṣe o àwọn àmàbọ̀yá ilé iṣẹ́ tí wọ́n gbé fún lọ́dáwọ́ dúró ń bẹ̀ o àbí nǹkan kan lọ́sẹ̀lẹ̀ o kò yé wa o ẹ̀yìn tí ń lò láyé jọ́hùn o lẹ̀ ń wò afárá tí ń lò láyé jọ́hùn ṣùgbọ́n ní 2015 ó ní wọ́n ṣe eléyìí o ẹgbẹ́ tàtijọ́ lélẹ́ tẹ̀ ń wò tuntun tí wọ́n padà ṣe ní 2000 nígbà tí wọ́n fẹ́ ṣe ọ̀nà yìí òun lẹ̀ ń wò yìí báyìí tó wá dá ọ̀nà ẹgbẹ́ tí wọ́n fi ṣe lọ́mọ ní òye wa o ojú ọkọ̀ ojú irin la wà yìí o ẹ ti di báyìí ara ibi tí ọ̀nà tí ó gbà kọjá rè lọ́nà tí wọ́n bá ṣe pàtì ara ìjọba wa ẹ sáré ọkọ̀ ojú irin bó ṣe lọ torí gbogbo bí náà tẹ́ bá ṣe ọ̀nà yìí gbogbo tí a wà yìí náà yọ dàgbàsókè sí ojú irin lẹ̀ ń wò yìí o ojú orin òun lẹ̀ ń wò yìí o òun lẹ̀ ń wò yìí lọ́nà ojú fẹ̀ ẹ̀yà. ó ń rèé o lára àwọn ọ̀nà tí wọ́n pa tì rèé o èyí náà ò sí lè bójú mu ẹ̀yin ìjọba wa ẹ̀yin sẹ́nitọ̀ wa tẹ̀ ń sojú Ọ̀ṣun West Senatorial District rẹ́ẹ̀pù wa tẹ̀ ń sojú Ìwó Ayédire Ọláolúwa inú Ayédire níbi tẹ̀ ń wò yìí Òkè Ọ̀ṣun gbogbo ibi tẹ̀ ń wò yìí o gbogbo ibi tí ẹ̀ ń wò yìí ẹ̀yìn wa kọ̀ọ̀kan gómìnà Adémọ́lá Adélékè ò torí pé ọ̀nà ìjọba àpapọ̀ ni lára iṣẹ́ tí a sì ní kí àwọn ẹni tó lọ sojú wa nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá láti Ọ̀ṣun West lára iṣẹ́ tí yẹn lọ sí fún wa òun rèé o lára iṣẹ́ tí yẹn tó lọ sojú wa ní ilé ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá láti Ìwó Ayédire Ọláolúwa tí yẹn lọ sojú wa ń bẹ̀ ara iṣẹ́ tó yẹ wọ́n lọ sí rèé o káti ẹ̀ gbà pé orí ìjọba àwọn kan ní wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀nà yìí wọ́n bá ní ṣèwádìí kí ló ṣẹlẹ̀ kí ló dé tí ilé iṣẹ́ tí ó ń ṣe ọ̀nà ẹ lọ tí wọ́n dáwọ́ dúró wọ́n ti ṣe àwọn ọ̀nà ojú àgbàrá tó jẹ́ pé à ń lè láǹfààní àti máa fi hàn nítorí àsìkò tó ti wà láàrin àwọn ìgboro lọ ní tó wá ṣẹlẹ̀ tí wọ́n fi dáwọ́ dúró tí ó gbé ẹgbẹ́ dáadáa inú òye wa o. tọ́ gbogbo ẹ̀yin èèyàn wa àsìkò tó yẹ kájọ béèrè lọ́wọ́ àwọn ìjọba pé kí ló ń ṣẹlẹ̀ o